Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo fi kíkí ọlá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Sheikh Alfa Agba International Limited ẹ káàbọ̀ sórí ètò. A wà níbí lówùúrọ̀ yìí láti fi hàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àwọn tí wọ́n ní ìpèníjà láti di ọlọ́mọ láyé tí wọ́n ń wojú Ọlọ́run fọ́mọ. Àwọn ètò tá a ṣẹ̀ṣẹ̀ ṣe bí àwọn ènìyàn ṣe ti ń dúpẹ́ tá à ń gba kọ́mẹ́ǹtì gidi. Sheikh Alfa Agba International Limited àwọn náà ò sinmi lórí ìmọ̀ lórí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fún àwọn ètò àti ní àwọn new products àti ní àwọn ọjà tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé tí ó máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ wa pátápátá a máa fi hàn yín nísìn Sheikh bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ den comment tẹ́ ń lo àwọn product wa Ọlọ́run ọba ni kì í ṣe èèyàn. Ọlọ́run ọba ni kì í ṣe èèyàn. Ọlọ́run ọba ni kì í ṣe èèyàn. Ọlọ́run ọba ló ń control affairs ayé. Títí wa ni pé akẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bó ṣe wù kó mọ adẹ̀ ń tó pọ̀. Ọlọ́run nìkan máa dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú oyún ẹ sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹ̀yin tẹ́ bí ọmọ yín ò ní kú ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń lo product wa àdúrà yín á gbà òun ló fà á nígbà tá ń gba àwọn good comment àlò wọ́n fún wa nọ́mbà yín wọ́n fún wa nọ́mbà yín wọ́n fún wa nọ́mbà yín so a dúró láàrin ìdọ́lọ́mọ bíbí láyé yẹn a dúró láàrin treatment yẹn púpọ̀ jù so la fi ń go far láti máa tún upgrade sí aláwọn handmade tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ṣe new arrival handmade tá a ṣẹ̀ṣẹ̀ tún àdìmọ́ àwọn ètò tá a máa ń fáwọn tó ń wojú Ọlọ́run bá fọ́mọ both natural and spiritual mi ìfẹ́ mọ nǹkan tí ò jẹ́ kó conceive o ti wọ menopause ni oní fibroid ni blockage tube ni PCOS ni pelvic inflammatory disease ni infertility hormonal imbalance gbogbo àwọn nǹkan wọ̀nyí hyprolactane menstrual disorder ẹ̀dà sperm leakage wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovaries ẹ̀ infection wọn jẹ́ kó conceive níbo bí isinilahi ta'ala lọ fáwọn full package wa kò síbi tẹ́ ìwà tá àti lè deliver fún yín bí isinilahi ta'ala àwọn handmade wa ní tó ẹ̀ tàyẹ̀ tó ṣe ó ti yẹ yín nísìn ẹ lọ fún full package wa kódà ọkùnrin tọkọtìyàwó tó yẹ pé wọ́n ń wojú Ọlọ́run ọba fún ọmọ package tọkùnrin wà lọ́tọ̀ tóbìnrin wà lọ́tọ̀ wọ́n á jọjọ ra titi wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni torí package tóbìnrin a ní before period a ní during period a ní after period tọkùnrin tiẹ̀ ó ti ní bóyá fẹ́ lò tó bá yẹ tó ní low sperm count ní 30 days 90 days 60 days treatment ó ti yẹ yín sìn fún tọ́jú ó ti yẹ yín sìn bí isni láì tààlà ẹni tó bá dẹ̀ ń lo oògùn low sperm count kò ní máa súnmọ́bìnrin toró máa ní sùúrù kó parí dóòsì yẹn káwọn símẹ̀ yẹn fi kóra jọ láti lè get a good result so ẹni tó bá dẹ̀ pé ó ní weak erection premature ejaculation kò lè perform dáadáa ìdákọ́lẹ̀ ọkọ̀ ó ní ìdìkan ara ẹ̀ máa lè ajíra ìyẹ treatment ọ̀tọ̀ náà tún nìyẹn àbúrò náà ní infection so right way lẹ́wà kò sí ìrújú ẹni tó bá tọjà erùpẹ̀ yóò gbowó òkúta wala taqulanna li shay'in innifa ilu salika gadan illa an yasha Allah so and also wa ma utitum minal ilmi illa qalilan so kò sí bride wa ma yudabbiru al-amra fasayaquluna Allah Ọlọ́run bá ló ń control ayé wa ma tasqutu min warakati illa ya'lamuha ewé kan ní bọ́kọ́ Ọlọ́run bá má mọ̀ sí òun ló ń ṣe ìwòsàn ó fi wá sójú ọ̀nà yẹn ní iná ṣayakun làṣàtà abánlé awẹ́kọ̀ ẹ̀ káàkiri awámọ̀ ẹ̀ káàkiri ó pè lójú ọ̀nà wa ó jẹ́ kó jẹ́ wa lọ́wọ́ ó ń jẹ́ káwọn èèyàn tó ń lo nǹkan wọn máa bá àánú Ọlọ́run bá pàdé lórí nǹkan tá à ń ṣe kì í ṣe páwa là ń ṣe lágbára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwa ń kó jọ ni Ọlọ́run sì ní pé kó máa gbójú ọwọ́ àwọn èèyàn ń dúpẹ́ a lot of things là ń ṣe o lórí pé ẹlòmíín ní àìsàn cancer diabetes asthma à ń ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ibi ètò ọlọ́mọ yìí Ọlọ́run ní káwọn èèyàn máa ráàánú Ọlọ́run ọba gbà ń bẹ̀ tí wọ́n dẹ̀ máa ń béèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ wa la fi máa ń mú àwọn new product wa new handmade wa la máa ń fẹ́ mú jáde gbogbo nǹkan là á attend sí kò sí nǹkan tẹ́ ń wá tẹ̀ ní rí. lọ́dọ̀ Sheikh Alfa Agba International Limited àmọ́ náà ní jẹ́ kẹ́ rí ìrìkúrì. Allahumma àmín àmín ya Allah. so ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ kọlù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425 àwa ò tàn yín o ẹ lọ wo comment ẹ lọ wo àwọn èèyàn ẹ contact ẹ rí gbogbo àwọn èèyàn all over the world wọ́n ń lo product àwọn dẹ̀ ń finú ṣoyún wọ́n fẹ̀yìn gbọmọkàn wọ́n dẹ̀ ń dúpẹ́ kódà àwọn ọkùnrin tó ní ìpèníjà lórí nǹkan ọmọkùnrin wọn mú ni both natural and spiritual. ẹ̀sìn wa ò fààyè gbà ká máa display testimony kò sí nínú ẹ̀sìn torí pé kò ń ṣàwa la ṣe Ọlọ́run ló ṣe wọ́n bá àánú Ọlọ́run bá pàdé ń bẹ̀ ni ó ti yẹ yín nísìn customer ló máa sanwó delivery kò sí ìlú tẹ̀ wá tá àti lè deliver fún yín customer ló máa bí ẹ̀ delivery fee àdúrà wa gbà inú wa dùn ayọ̀ wa kún àní parẹ́máyé lára gbogbo ẹ̀yin customers wa nílé lókè òkun ẹ̀rì bá ṣẹ́ra náà gbégbá iná lè zátàlélá ìjẹ̀míà gbogbo agbára Ọlọ́run bá lónìí má sálàmù wáyé lálẹ́